a bá bójú wo a rí pé àkókò ọpẹ́ àti ìyìn la wà yìí gbájúlọ nínú àkókò tá a wà níbi tí ọdún dé yìí kí Ọlọ́run olóore ọ̀fẹ́ kí wọ́n fi oore ọ̀fẹ́ rẹ̀ kún wa síwájú àti síwájú níwọ̀n ìgbà tí ó ti jẹ́ Ọlọ́run wa tá a ti pinnu àti máa sìn gẹ́gẹ́ bí Ọlọ́run ó ṣetán láti mójútó jíjẹ́ Ọlọ́run fún wa. Olúwa mọ́kọ̀ mi Ọlọ́run ikọ̀ yẹn ìyẹn ni máa ń kọ́ Ọlọ́run bá a bá sì ti ń tẹ̀lé tá à ń sìn bí Ọlọ́run tá a rí bí Ọlọ́run kó lè kọ́ wa ó ti lóun ní kọ́ wa sílẹ̀ ní ọ̀rọ̀ rẹ̀ sọ fún wa òun ò ní kọ́ wa lẹ̀ kò sì ní kọ́ wa sílẹ̀ lórúkọ Jésù. Nígbà tá à ń mú ìwé òwe orí méjìdínlógún ẹsẹ̀ mẹ́wàá wá sí òpin lónìí fúngbà díẹ̀ àti afẹ́ faso fúngbà díẹ̀ lápá ti orúkọ Olúwa tó jẹ́ ilé ìṣọ́ agbára a fẹ́ wo ìpèníjà gbogbogbò àbí ìpè sí gbogbo ènìyàn ìpè orúkọ Olúwa yìí sí gbogbo ènìyàn ìwé Psalm 139 Psalm 139 139 ló gbé nǹkan kalẹ̀ fún wa gbogbo ẹsẹ̀ tó wà nínú orí bíbélì yẹn ló ní agbára gidi ọ̀rọ̀ kọ̀ọ̀kan láì kọ̀ọ̀kan tó wà ń bẹ ọ̀rọ̀ agbára ni. Olúwa ìwọ ti wádìí mi ìwọ ti rídìí mi ìwọ ti mọ ìrònú mi ìwọ ti mọ ìdìde mi èrò mi tó wà lókèèrè rere ìwọ mọ̀ olóyí gbogbo àgbo mi ká ọmọ mo ṣe ń sùn mo ṣe ń dìde torí pé kò sí èrò kan nínú mi tó wà lókèèrè lọ́tòkè lọ́hùn ìwọ ti mọ̀ olóò ti yí mi ká níwájú àti lẹ́yìn ó ní irú ìmọ̀ yìí lágbára fún mi ó sì ga n kò lè mọ̀ nígbà máa sáko lọ́kùn lọ́wọ́ ẹ̀mí rẹ̀ nígbà máa sáko kó lọ́wọ́ níwájú rẹ̀ nígbà máa gòkè lọ́run máa gbà yẹ ìdì ó ní gbogbo ẹ̀ pátápátá ìwọ Ọlọ́run mọ̀ níbo ló ń fẹ́ sá lọ bó bá jẹ́ pé Ọlọ́run tí a ní Ọlọ́run tí ó yí wa ká bí eléyìí ni a jẹ́ òye wa pé òkun yí ayé ká àbí omi ká pé omi yí ayé ká nítorí Ọlọ́run bá fẹ́ fomi payé rẹ̀ ló rọrùn jù gbọ́dọ̀ ó ti ṣèlérí pé òun ní fomi payé rẹ̀ mọ́ ìyẹn lápá kan bẹ́ẹ̀ bá a bá ṣe rí bí Ọlọ́run ti yí ayé ká yìí kẹ́nìkan á ronú pé Ọlọ́run jẹ́ nǹkan kan sóhun àwọn yóò gbọ́dọ̀ jẹ́ nǹkan kan sí ọ tá a bá jẹ́ ẹni tí ń ṣe business lọ́mùdáfẹ́ businessman ó ní mo gbọ́dọ̀ wà bí business bàbá mi ní Jésù sọ fún wa kábàárà yìí business bàbá rẹ̀ tó sọ náà lónìí èèyàn méjìlá ló fi bẹ̀rẹ̀ nígbà tí ìsọjí bẹ́ẹ̀lẹ̀ àríyàn tí ó gbàlà tó wá fi da gbogbo ayé lónìí yìí kò wá sí orílẹ̀-èdè kan àbí ìlú kan lónìí tẹ́ẹ̀nì gbórúkọ Jésù lẹ́nu àwọn òòṣàlú wa lónìí kò dé ibi tí mo wà yìí òòṣà bí tí mo wà yìí kò dé lu wa olúkúlùkù Ọlọ́run kọ̀ọ̀kan mú kálukú kalẹ̀ báwọn ló ń pe tí ẹni ṣùgbọ́n Jésù kan ṣoṣo níbi tí wọ́n bá ti ń pè ní tòótọ́ àti mímọ́ ọ̀kan náà ni so business tó pè ní business rẹ̀ yẹn ó kárí ayé business tí ò lè wó gbá ni yẹ́nì kan bá bá ọ̀nà ọ̀gbà mọ́ lónìí èèyàn mẹ́wàá ló dé ipò rẹ̀ tí ó mọ̀ yóò jẹ́wọ́ Jésù yẹn mo gbọ́dọ̀ wà bí business bàbá bó ń business ni wá káwọ́ Jésù jẹ́ sí wa business tó jẹ́ business tí ó kùnà rí ni business tí ó kàgbá lé rí ni tó bá jẹ́ ẹni tí ń gé búrẹ́dì olómìnira àkàrà yìí tó bá jẹ́ àgbẹ̀ ẹ̀rú gbogbo òwe tó pa fún wa nínú ìwé Mátíù 13 pàápàá jùlọ ẹ̀rú gbogbo òwe tó pa lórí iṣẹ́ àgbẹ̀ lórí iṣẹ́ oko bí ó bá jẹ́ pé ẹranko àbáwọn igi yóò fi pòwe ó rí pé àgbẹ̀ ni ó ń sọ nípa èmi ní àjàrà bàbá ṣe olùsọgbà tó gbogbo àwọn nǹkan yìí jẹ́ pé àgbẹ̀ ni wá kí ló jẹ́ sáwà tó bá jẹ́ pé olùsọ́là wa tá à ń dẹran olùsọ́ àgùntàn rere tó bá jẹ́ olùkọ́ là wa ni oníràbà ìlú òun olùkọ́ àbábá olùkọ́ àtàgbà olùkọ́ tó bá jẹ́ ọmọ ilé ìwé ni wa ọ̀run lórí sọ ìmọ̀ tó bá jẹ́ pé ẹni tí ń tọ́jú fúláwà ni wa ni ó lóun ni òdòdó Sárónì tí ẹ bá odò òdòdó Sárónì ni tí ẹ bá odò tó bá jẹ́ pé àṣàìsàn ẹ bá wo Luke Acts chapter 10 verse 38 bí Ọlọ́run dẹ̀rọ Jésù lórí pẹ̀lú agbára àti ẹ̀mọ́ ẹ̀dọ́ Kristi orí tó ń ṣe dídára àwọn tó ṣàìsàn àtàwọn tẹ́mẹ̀sùn pọ́n lójú nítorí pé Ọlọ́run wà pẹ̀lú rẹ̀ àṣàrò gbé wa ni wọ́n á gba àti ẹ̀kú òun làjíǹde àti ìyè àwa tí wọ́n ti kọ́ ọ́ lẹ̀ ó gangan ni mástà nù kí wọ́n kọ́ ọ́ lẹ̀ síbẹ̀ ó wá sí láti gbàǹjà kọ́lẹ̀ lónìí ẹni tó jólówó ẹni tó jẹ́ lọ́rọ̀ ó nípa rẹ̀ káyé jẹ́ tálákà nípa rẹ̀ kó lè bá aṣọ tálákà wa di ọrọ̀ ká lè bá tipa tálákà rẹ̀ di ọlọ́rọ̀ kọ́ wá sí ní tá wa jẹ́ lónìí tí Kristian wa jẹ́ nǹkan yẹn tó dúró fún ìwé Mátíù orí kìíní ẹsẹ̀ mọ́kànlélógún Mátíù 1:21
ó ní a máa pè é ní Jésù Kristi, orúkọ ẹ̀ la máa pè ní Jésù, yóò gba ìlà kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn. Bẹ́ẹ̀ bá jẹ́ ẹlẹ́ṣẹ̀ lónìí yìí, ṣé kìí ṣe pé n tó wá fún gan gbà kó nínú ẹ̀ṣẹ̀ ni? Tá a bá kó àkóso ẹ̀ṣẹ̀ wa lónìí yìí, ṣé a ti lo àǹfààní orúkọ rẹ̀ yìí? Gbogbo ẹ̀ṣẹ̀ ni. Ìyẹn pé a gbọ́dọ̀ jẹ ẹ̀ṣẹ̀ mọ́, a sì gbọ́dọ̀ torí ẹ̀ṣẹ̀ lọ sọ́run àpáàdì mọ́, àfẹ́tẹ́ máa ń yàn fúnra rẹ̀. Ìyẹn ni pé ó gbọ́dọ̀ jẹ́ nǹkan sí wa bó ti jẹ́ nǹkan sí gbogbo ènìyàn. Ó gbọ́dọ̀ jẹ́ nǹkan kan sí wa. Tó bá jẹ́ ọ̀nà kí ló tá àtọ̀nà yẹn, tó bá pò lórí sàn ọgbọ́n kí ló tá à ń wà bí òmùgọ̀. Tó bá jẹ́ pé gbogbo agbára ló ní kí ló tá jáde lágbà tẹ́mísù pa ló tẹ́mísù ní wa lára. Tó bá jẹ́ pé gbogbo agbára ní gbogbo apá ló ní gbogbo nǹkan kí ló tá à ń gbé bí ẹni pé bẹ́ẹ̀ Ọlọ́run dá wa mọ̀, bẹ́ẹ̀ ni pé Ọlọ́run ọmọ wa, bẹ́ẹ̀ Ọlọ́run ọdẹ mi mọ òun ló lọ sínú ayé bẹ̀tẹ̀ kọ́ dá wa mọ̀. So gbogbo nǹkan yìí la gbọ́dọ̀ ronú nípa rẹ̀ káwọn pinnu Ọlọ́run yìí Jésù gbọ́dọ̀ jẹ́ nǹkan kan sí mi náà kí ló jẹ́ sí wọ gangan. Iṣẹ́ wo ló ń ṣe tó lè rí àpẹẹrẹ pé ti Jésù jẹ́ ni? Ayé wo ló ń gbé tó lè rí àpẹẹrẹ pé ti Jésù jẹ́ ni? So ó gbọ́dọ̀ jẹ́ nígbà tá a bá falẹ̀ ọkàn wa láti fa ayé wa fún ẹgbẹ́ wa tó olùgbàlà, tí ó jẹ́ bàbá fún wa, tó jẹ́ olùkọ́ fún wa, tó jẹ́ olùgbàlà, tó jẹ́ olúwa wa. Ibi tó ti bẹ̀rẹ̀ náà nìyẹn. Ẹni tó wá jẹ́ sí wa yẹn, gbogbo tó jẹ́ pátá, gbogbo tó orúkọ Olúwa jẹ́ Jèhófà Ráfà, Jèhófà Nísì, Jèhófà Jírè, gbogbo orúkọ yẹn pátápátá ó fi ń sọ tó jẹ́ sáwọ èèyàn ni, tó jẹ́ pé kò sẹ́nìkan tó wà nínú ayé lónìí, àtọ́ba àtìjòyè, àtolóṣèlú, àtàgbà, àtàwọn oníwàásù, kò sẹ́ni tó jẹ́ nǹkan sí. Bí àbá wa rí lò àpẹẹrẹ pé ọwọ́ wa la fi fà á nù, ó lè jẹ́ nǹkan sí wọn náà bí a bá ti jẹ́wọ́ rẹ̀ lónìí láti gbà bí ìjọba tó gbà Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Bí a ti ń fi gígùn ètò apá àti ìwé òwe ti tẹ̀ lónìí, Ọlọ́run yóò bùkún wa, yóò fún wa ní ìran míì láti tẹ̀ wá síwájú nínú ọ̀rọ̀ rẹ̀, láti máa fi omi ọ̀rọ̀ rẹ̀ bọ́ wa lórúkọ Jésù wa.